بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا الكفار نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا وطيلا إن لك في النهار سبحا طويلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا وذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا أشرق نور الله وثبت حكم الله أحسن قول الله الله لا إله إلا 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 الله. adúpẹ́ fún Ọlọ́run atọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run ọba tó pọ̀ ìgẹ̀ rẹ̀ tó pọ̀ àlùbáríkà rẹ̀ tó pọ̀ Ọlọ́run dákun àṣẹ́fà Ànábì wa Muhammad ọlọ́ba ní ṣe bá náà wà Muhammad. gbogbo àwọn aráalé ẹ̀ àwọn aráalé rẹ̀, gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwọn sàhábà rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa. àwọn àlùfáà wa àwọn bàbá wa samahatu sheikh at-Tirmidhi Uzama Muhammad al-Awwal
نقيب الأشراف مدير المنهج ọlọ́run dákun bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn o. àlékún dáadáa. àlékún dùnnú. àlékún àlàáfíà ara. ọlọ́run dákun máa bá wa ṣe fún wọn. gbogbo tó ti dá nínú ọ̀rọ̀ wọn. ọlọ́run dákun má jẹ́ kí nǹkan ó bàjẹ́ bẹ́ẹ̀. gbogbo tí wọ́n tún wá ràn kan dáadáa fún pé ọlọ́run a tún fẹ́ kó bá wa ṣe léyìn náà kó dáa. gbogbo tí a ń bèrè lọ́dọ̀ ọlọ́run náà tún jẹ́ kó tún dáa ju báwọn ti lérò lọ. ọlọ́run jẹ́ kó tún dáa ju bá ṣe lérò lọ. àwọn òbí wa tí wọ́n bí wa sáyé. ọlọ́run wa bẹ̀ ọ́. bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. wọlá dáadáa tí wọ́n ṣe nínú ayé wa. orí rẹ tayé àti tọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà. ọlọ́dà kò bá wa ṣe fún wọn. ọlá la ilaha illallah. ọlá muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. Akí ẹni kọ̀ọ̀kan wa. Wípé a kú Ramadan. Ramadan wa báyìí. Yóò di mẹ́rin lónìí. Ńlọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù. So gbogbo owó ọ̀tún tí máa tọ́ fẹ́ ṣe nínú Ramadan yìí. Tó bá tún lọ lè káwọ́ tí ìtàn káwọ́ gbéra. Bọ́ọ̀tún ṣe lajúlẹ̀ tí ó fi lọ́mọ lọ́wọ́ nù. Ramadan ọdún yóò tún ṣe lọ́mọ lọ́wọ́ nìyẹn. Ọwọ́ àtúrí torí iṣẹ́ ládàtọ̀ ti wò pé múralẹ̀ gbé Ramadan mo fẹ́ ṣiṣẹ́ ládà tí ó pé ọ̀tún wá ní padà rí páàsì. Má jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó jẹ́ bẹ́ẹ̀. Tètè mẹ́rin la ṣẹ̀ dé lónìí. Gbogbo nǹkan tí wọ́n ti ń ṣe wáàsí fún ọ lórí àwọn àìdàdáàtì àwọn ìjọsìn téèyàn máa ṣe tí fíra mọ́ ọlọ́run. Máa ṣe. Ara rẹ̀ náà lè ta jókòó rẹ̀ yìí. Táǹkì Al-Qur'ani fúnra ara wa. Tá a sì ń tu fúnra ara wa. Kọ́lọ́wọ́n bá kó dákun kó wo àlùbáríkà rẹ̀ tí ń bẹ náà Al-Qur'an. Kó wá àlùbáríkà rẹ̀ tó bẹ nínú Al-Qur'an. Kó wo dáadáa rẹ̀ tó fi sọ Al-Qur'ani kalẹ̀ nínú oṣù Ramadan. Kọ́lọ́wọ́n kó dáadáa rẹ̀ tó fi sọ Al-Qur'ani kalẹ̀ nínú oṣù Ramadan. Kọ́lọ́wọ́n kó ṣíjú àánú wẹ̀ nìkọ̀ọ̀kan wa. Tafsiru wa ni wọ́n ń tẹ̀síwájú. A ti bẹ̀rẹ̀ Suratul Muzammil. A dẹ̀ ti ṣe àlàyé fún ara wa ìdí tó fi jẹ́ Muzammil. Ìdí tí àyà yẹn fi sọ̀kalẹ̀. Ibi tí Muzammilu tó ti wá. Ìdí tó fi wá. A ti ṣàlàyé ẹ̀ fúnra wa. Ọlọ́run ọba ní. Ya ayyuhal muzammil. قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا
Inna laka fin nahari sabhan tawila wa dhkur isma rabbika wa tabattal ilayhi tabtila. A ti ṣe lálàyé fún ara wa, a dẹ̀ ti sọ ọ̀kan nínú tí àwọn àlùfáà ló bí yá àjọ al-Muzammil. Nígbà tá a sọ ti Khadija, a sọ ní tafsiri tó kọjá, níbi tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí sọ pé zammiluni 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 zammiluni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti béèrè fún pé kí wọ́n dá sọ́bù àti kàyẹn fúnra, àdẹ̀ ti sọ bó ṣe wá fún rárá wa. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tí ó sọ fún wa pé ijtama'at Quraishun fi dari nadwa. Àwọn ìdílé Quraish wọ́n kóra wọn jọ sẹ́sìmọ̀ ìpè ní ìdílé Ànábì wa Muhammad náà ni sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Àwọn akójọ sínú dari nadwa. Nígbà tá kójọ síbẹ̀, dari nadwa yẹn ìlà pè ní bí House of Assembly tiwọn. Ilé tí làwọn bàbá máa ń pè é, yàní ilé ibi tí wọ́n kójọ sí, tí wọ́n ti wá ṣe àpérò, tí wọ́n ti jọ sọ̀rọ̀, tí wọ́n ti jọ ṣèròrí. So báwọn ìdílé Quraysh ṣe wá kóra wọn jọ síbẹ̀ tó rí wípé wọ́n ti rí ipá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan tó mú wá òdodo ni, yóò sì fi ti ìtàwọn bá wọn bàbá àwọn tí wọ́n ń ṣe tí ṣẹbọ, yóò fi tì í dànù, yóò dàgbẹ́rú bá wọn lọ́wọ́. Àwọn àpéjọ sí lédìí ọ̀hún sínú Daaru Nadwa wọn, níbi tó jẹ́ ìpè ní tí wọ́n bá ti fẹ́ ṣe àpérò lórí kankan, gbogbo wọn lọ kóra wọn jọ síbẹ̀, gbogbo àwọn àgbààgbà wọn lọ kó jọ síbẹ̀. Nígbà tí wọ́n wá kóra wọn jọ síbẹ̀ tí wọ́n wá ń ṣàpérò lórí ìpè ní ọmọ ọ̀kan nínú àwọn ọmọ wa tó dé yìí tí ń ṣe Ànábì wa Muhammad tó dé ìbò ni ò ṣe ní dá wàhálà alẹ̀ tí ó bá nǹkan táwọn ní jẹ́, àyàfi káwọn ó tètè implicate ẹ̀, àyàfi káwọn ó tètè ṣe nǹkan tí ò ní jẹ́ káwọn èèyàn ó lè tẹ́tí sí, àyàfi káwọn ó tètè lo nǹkankan tí ò ní jẹ́ káwọn èèyàn gba tiẹ̀, torí tó bá táwọn èèyàn bá lè gba tó mú wá, tí n tó mú wá bá lè gbilẹ̀, àwọn kẹran o. Gbogbo náà bàbá àwọn fílẹ̀ fáwọn èèyàn péréte lókun tí ó máa ṣe o, àwọn òní èèyàn bá wọn ṣe mọ́ o. Nígbà wọn péjọ bẹ́ẹ̀, ya ayyuhal muzammilu, ya ayyuhal muzammilu, qum al-layla illa qalila. Èyí tí wọ́n wá sọ ni pé sammuhu isman, wọ́n ní ẹgbẹ́ lóòkọ̀ kan tó jẹ́ pé ní pẹ̀lú ọkọ̀ yẹn yasuduru an-nasu anhu, àmà láti sùn. Sammu hadha ar-rajula isman tasuduru an-nasu anhu faqulu kahinun. Wọ́n sọ wípé ọkùnrin ẹ̀fún lóòkọ̀ kan, sẹ́mi pé ní
tẹ́ bá ti fẹ́ dọ̀rọ̀ èèyàn rú ní táwọn èèyàn fi ní gba tiẹ̀ lẹ́ṣẹ̀ ẹ fún lọ́pọ̀ kan tá a bá ti fún lọ́pọ̀ kan àwọn èèyàn ó lè máa jẹ jáde kúrò lọ́dọ̀ ẹ̀ kò ní rí èèyàn kankan. ó náà yàrá bá ti máa ń jẹ kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n wá wò pé òkè kí làwọn lè sọ ó kí làwọn lè pé ó. ọ̀gọ́lù káhínà. ọ̀gọ́lù káhínà. ọ̀gọ́lù káhínà. Bọ́ọ̀ni. káhínà. Ẹja pè lára gbígbá. Ní ẹja pè lára gbígbá. Ṣé ẹ máa ń pè lára gbígbá? Bí àwọn onífá, àwọn aláwo, àwọn tó máa da ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n fi máa wọṣẹ́. Ó ní ẹja pè bẹ́ẹ̀. Tá a bá ti pè bẹ́ẹ̀, àwọn èèyàn ò ní lè fẹ́ tẹ́tí sọ̀rọ̀ rẹ̀ wọ́n ti wò pé sọ̀rọ̀ alágbígbá làwọn ò máa gbọ́. Ibi tí wọ́n ti sọ láàrin ara wọn kọ́ọ̀lù laysa bikahini. Qalu laysa bikahini. Níbẹ̀ náà wọ́n tún ti wò pé níta fẹ́ sọ náà fẹ́ pè é àwọn agbámọ̀ pé ìṣe bẹ́ẹ̀. Sọ̀rọ̀ pé báwọn kan ti má bá wá làwọn ara wọn náà tún já àbáyẹn padà. Ẹ̀ta ni a máa pè lálágbígbá laysa bikahini. Qalu laysa bikahini. Ẹni kì í sálágbígbá jèrè. Ẹja tún wà nǹkan mẹ́yà tó ronú sí nǹkan mí láàrin ara wa tá a lè máa pè é. Wọ́n bá tó ronú. Nígbà wọ́n tó ronú sí nǹkan mí ìtàn pé qalu. Qalu majnun. Ẹnìkan mo tún ti máa tá a tún lè máa pè é. Ẹja pè wéèrè. Sallallahu alaihi wasallam. Wọ́n ní káwọn ó pa nẹ́bí wéèrè. Ṣé ẹ máa wípé ní tábà ti pè ń wéèrè tó máa sọ fún àyàn pé kò mọ̀ gbádùn. Eré rẹ̀ ò mọ̀ pé, lákèrè ò mọ̀ pé, lákèrè ò mọ̀ ṣiṣẹ́. Ṣé ẹ máa wípé ní ta ló fẹ́ bí wọ́n ti wèrè nù yín? Ta ni tí wọ́n sọ pé wèrè rẹ̀ ìwọ́ ìyá wa dúró sí àbí ẹjọ́ máa sí. Ṣé ẹ máa wípé ní kí olúkálukú máa ṣe fún wèrè? Olúkálukú máa sá fún ni. Tó bá ti rí tí ń bọ̀ báyìí wọ́n náà ra ṣe kí ni ọgbọ̀n ọ̀rọ̀ àfihàn mú ọ̀nà bòmí ìgbà. Àgàgà tó bá tiẹ̀ wá múra kó fẹ́ lé ọkí lọ́sẹ̀ ọgbà ilé ni. Tó náà bá ti ṣe bí ẹni tó fẹ́ lé ọba ọkọ̀ sa eré tí wọ́n fẹ́ lè dá ojú bolẹ̀. So ìdí nìyẹn náà náà fi ronú lọ bẹ̀bẹ̀ ẹja pè ní wèrè. Ẹja sọ pé wúwo méjì náà lọ. Bàbá ti sọ pé wèrè ni Yéṣu lóru náà sọ àìlù. Àwọn èèyàn máa jẹ kó lọ́dọ̀ rẹ̀, wọ́n à ní lọ sọ́dọ̀ ẹ̀, wọ́n à ní fẹ́ gbọ́rọ̀ ẹ̀. Àbí tí wèrè bá lọ fẹ́ sọ nǹkan fún ọ nísìsiyìí pé ọkọ̀ gbèsè rẹ̀ wá sọ́ gbèsè lọ rẹ̀. Kọ́ ọ̀wá gbé tí máa ń sọ nǹkan míì gan nítorí pé ní ti ń rí nǹkan tí wò rí tó sì jẹ́ pé ní ti ń sọ àgbáyé ibi tó ń wà ló bá mu kò bá àgbáyé tiẹ̀ sọ ọ̀kọ́ ọmọ wò pé òwò ẹ̀já lọ jẹ́ ní tẹ́lẹ̀ ń sọ òṣèkéni kò bá táyé mu. Látàrí wípé ní lákèrè òṣìṣẹ́ kò ṣe déédéé tiẹ̀. Wọ́n bá kó lọ́dọ̀ rẹ̀, wọ́n lè máa wíwú kó máa wíwú. Yóò máa dọ̀rọ̀ mọ́ ọ lọ́wọ́ ẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ ìfẹ́ gbọ́ mọ́. Wọ́n à nígbà tó bá sọ fọ́ pé èyí náà sì wá jókòó tẹ́lẹ̀ sí ẹ̀bà pé kò gbádùn ni. Ó sàwọ́ náà gbogbo ohun tí ń sọ kátàkátà ní sàwọ́ ọ̀rọ̀ yóò bára wọn mu. Mo rí pé wùdúwì ní wì lọ́mọ ìyá wa ń wèrè o. Àmín. Qalu majnun. Àtàwa àti gbogbo ará ilé wa àti gbogbo àwọn ọmọ wa àti gbogbo ẹbí wa yóò san kò san wèrè ọlọ́dà kò wọ́n fi dán wa wò. Àmín ya Allah. Ẹ̀rí kan bàbá wa máa sọ wọ́n ní ìran wèrè tó ń wò lọ́jà. Kò sí bí lọ́mọ. Ṣùgbọ́n kò sí bí lọ́mọ kò sí ẹni tó lè tọrọ ẹ̀ pé kọ́ lọ́n ṣe bẹ́ẹ̀ fún. Ìyẹn làwọn Quraysh ní wọ́n tún wò pé ẹjẹ́ pè é ní wèrè bá a bá ti pè é wèrè àwọn èèyàn máa jẹ́ kó lọ́dọ̀ rẹ̀ wọn ò ní súnmọ́ wọn ò ní fẹ́ gbọ́ tiẹ̀ nínú bá ti sàn náà Qalu laysa bimajnun. Wọ́n bá tún sọ láàrin àwọn pé èyí tá a tún fẹ́ sọ fún yìí kìí ṣe wèrè tá a bá ní àpè bẹ́ẹ̀ rẹ̀ pé àwọn yóò já wà wọ́n tó ti tẹ́tì pé kìí ṣe wèrè wọ́n bá tún lọ ẹja tó wọ nǹkan míì tá a lè pé wọ́n bá tún ní sàhírùn. Qalu sahirun. Wọ́n bá tún ní àti mọ̀ tá a pè
ẹjẹ́ àpè ló pìdán ẹmẹ́ta pè ló pìdán àwọn magician abracadabra tí wọ́n sáré pìdán àwọn òpìdán tí wọ́n sáré ṣe kankan tí ó wà jọ lórí àwọn gbogbo ní kí ní ṣe ṣẹlẹ̀ wọ́n ní ẹjẹ́ àpè ló pìdán torí tá a bá ti pè ló pìdán wọ́n lè wò pé gbogbo tí ń sọ àbí gbogbo tó mú àwọn ìdán nípa fún wa òpìdán náà sì rẹ́ bí òpùrọ́ náà ní torí pé ní abracadabra tó fẹ́ ṣe fún ọ irọ́ náà ní padà ṣe kí ni ní bẹ́ńdì ẹ̀ ṣùgbọ́n ó ti fi idán ó ti fi kó ọ lójú lọ ó ti fi kó láàké rẹ̀ yóò kàn wá sáré darọ́lẹ̀ yóò kàn pè fún ọ dídán wọ́n ní ẹjá tó pè bẹ́ẹ̀ láàrin ara wọn náà lọ́tún tí wọ́n sọ ìpè ní à lè sàbí sáàhìrì olóòrè sàbí sáàhìrì wọ́n ní kìí sọ pìdán bá pè ló pìdán fáwọn èèyàn àṣírí wọ́n tù ú bá pè ló pìdán fáwọn èèyàn wọ́n tún ti gẹ́ẹ̀tì wa pé ìrọ́ làwọn pípín ń pa olóòrè sàbí sáàhìrì wọ́n fi mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n fi ti sọ́dọ̀ àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam gbọ́dọ̀ ń ṣeun mo rí kankan lò kí wọ́n lọ́wọ́ padà ṣẹlẹ̀ nígbà tí wọ́n á kó ń bẹ́ẹ̀. تفرق المشركون على ذلك فتفرق المشركون على ذلك àwọn ẹlẹ́bọ̀ yìí ló bá di pé wọ́n kún yẹlẹyẹlẹ lórí ẹ̀ àwọn ìdílé kùrẹ́ṣì tó ń bẹnu dárò nẹ́dúwà yìí ibo ni wọ́n wà ṣe wọ́n pé ilé kí ó nà láwà gbọ́dọ̀ máa mú ni lákè wọ́n bá sọ́tọ̀ ẹ̀pọ̀ ọ̀rọ̀ kún yẹlẹyẹlẹ máa wọn lọ́wọ́ wọn ò má fi fẹ́ dúró sí lérí ẹ̀ nígbà tó wá ti pín máa yẹlẹyẹlẹ lọ́wọ́ tí wọn ò rí ẹnu sọ ọ̀kẹ́ lórí ẹ̀ tí wọn ò mẹ́ta lè dúró lé láti fi bàtẹ́bì tó kọjẹ́. تفرق المشركون على ذلك فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فبلغ ذلك النبي صلى الله عليه وسلم إنت واشي وادونا النبي محمد عليه وسلم يقول يدرى النبي في النبي وما تدوكو ibi ìtẹ́sí ìdókòó nǹkan báyìí náà sọ ń bẹ̀ kódà nǹkan báyìí náà ṣe látàrí wípé ní iṣẹ́ tó ọlọ́wọ́ gbé dání wọ́n fẹ́ dààmú ọ lọ́wọ́ òfin ọ̀rí jẹ́ wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ fún فتزمل في ثيابه وتدثر فيها وتزمل النبي صلى الله عليه وسلم في ثيابه النبي محمد صلى الله عليه وسلم قال له أسمرا تدثر في ثيابه وتزمل فيها قال له أسمرا أتوا في أسبورا nígbà tá a níbi wá ṣe bẹ́ẹ̀ látàrí wípé ní ọ̀rọ̀ tó sọ yẹn ó tọ̀ ọ̀jẹ́ ẹ̀ pé irú wa ó làwọn rèé irú kíni tó wá ń bẹ́ gba wà lọ́sọ̀ mọ́ra bẹ́ẹ̀ ìgbà tó lọ́sọ̀ mọ́ra bẹ́ẹ̀. فأتاه جبريل عليه السلام فقال يا أيها المزمل يا أيها المدثر إذا جبريل توابع نبوة محمد أتاه جبريل وابع النبي صلى الله عليه وسلم ọwọ́ náà pẹ̀lú ìbìrìlù ìjọ ni tí mo ló kọ̀ bí ti ń jẹ́ nígbàtà ń sọ́tàn Khadija àti ọkàrìlá barakallahu fik so ọgbọ́dọ̀ máa tẹ̀lé gbogbo nǹkan mí tọ́ tí ìgbọ́nú kíláàsì bọ́ ti máa fọkọ̀ náà nìyẹn ó ti yé annamus Jibril wá bá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam wá bá Nabi wa Muhammad ni wọ́n sọ fún pé ya ayyuhal muzammil ó wá ní ya ayyuhal muzammil
zammala an-nabiy sallallahu alaihi wasallam ìgbà tí ó wà ló ní yá ayyuhal muzammil ay yá ayyuhal mutazammilu mo ti sọ fún ọ náà bí muzammilu ṣe wá pé tazammala mutazammilu ní ṣùgbọ́n aṣẹ́ ìdìkan mú tàà sínú kí ni zayin ló fi di muzammilu ó wá pé ànábì pé yá ayyuhal muzammil يا أيها المزمل ó ní wọ́n pọ̀ wá ànábì sallallahu alaihi wasallam قم الليل إلا قليلا ìwọ tó ti dá sọ́kúra tó lọ́sọ mọ́ra ọ̀n tó gbọ́n mọ́jọ owó rẹ̀ dáhùn ìntọ́ gbọ́ tó ọ̀nà ti sọ ń pa rẹ̀ mọ́jọ kú rẹ̀wẹ̀sì bọ́ ìntọ́ gbọ́ tó ọ̀nà ti sọ ń pa rẹ̀ mọ́jọ wájò ní ó wà á dí ọ lọ́wọ́ ń pa tọ́lọ́n fẹ́ gbé ọ dìde fún àti tó fẹ́ ní ọmọ ṣe sọ́nà fi tún pé mùsàmìlù nígbà míì pé àná pé ó ti sùn ó sùn lọ nígbà tó dá sọ́bùrù wọn á sùn lọ ẹ̀mọ̀ àwọn ọ̀rọ̀ míì wà tó yẹ pé tọ́rọ̀ bá ti kún ọ lẹ́mìí ọ̀kan sáwọ̀ kó sájẹ́ lọ́wọ́ sí kíni jẹ́ lọ wá bí sùn sí ọlọ́wà bí wọ́ sí ọlọ́wà bí sùn sí Jibril wá sọ fún wọn gbé dìde ó wá ní wà Nabi sallallahu alaihi wasallam qumi al-layla illa qalila قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا جاءه جبريل وأمره أن يترك التزمل والتغطي في الليل جبريل وابا على اترك التزمل والنبي محمد صلى الله عليه وسلم تزمل توسي تو وان لو سمرا تو دا so bora yi ó yá fi ilẹ̀ bó ti dá so bora yi fi ilẹ̀ lóru ó yá dìde kúmi layla illa qalila قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وأمره جبريل أن ينهض ينادى إلى القيام لربه عز وجل إلى القيام لربه عز وجل وقال سيكون عليه وأن محمد صلى الله عليه وسلم dìde lọ síbi pé kó dìde fọ́lọ́run rẹ kúmi lè قم الليل إلا قليلا dìde ó jẹ́ àdébì ìwọ náà máa gbọ́ ìwọ máa kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba nípa nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nípa aláṣẹ yìí o lọ́rọ̀ Jibrilu lọ bá ó ní kúmi layla ẹ máa wá wọ òfin ẹgbẹ́ ní dìde ní òru sẹ́fẹ́ pé tó ń kọ́kọ́ gbọ́ pé al-layla dìde tó rù nítorí pé ní ọ̀pọ̀ ọ̀nà máa wò ó pé ní á ṣé kó fi gbogbo òru rẹ̀ dìde ní láti gbà tó rù ti bẹ̀rẹ̀ kó mọ̀ wá sùn kílẹ̀ fi mọ́ Jibrilu lọ bá ó ní kúmi layla wà nẹ́bì dìde lóru ìgbà tó náà tí ó wàá ṣe sí náà rẹ̀ kó lè máa gbé ní àkíṣe gbogbo òru náà lọ́ọ́ fi dìde. قم الليل إلا قليلا ó ní àyàfi díẹ̀ náà ní ọ àní ọdún gbogbo òru rẹ o àní ọdún gbogbo òru rẹ ṣùgbọ́n má fi gbogbo òru rẹ sùn ní ṣúfà òru. نصفه أو ينقص منه قليلا ọlọ́run wá ń sọ fánẹ́bọ̀ Muhammad ọ̀rọ̀ Jibrilu síbẹ̀ pé ní ṣúfà òru. نصفه أو ينقص منه قليلا sọ̀rọ̀ ẹgbẹ́ ní bádàl mínà lẹ́yìn nìyẹn pé gbogbo orúkọ là ń sọ fún ọ ṣùgbọ́n mínà lìkúlì yẹn نصفه أو ينقص منه قليلا nígbà ẹgbẹ́ ní kú ní ṣùfà lẹ́yìn ìdajì òru dá òru sí lájì
kó wá fi dìde fọ́lọ́run. Inhad ila qiyami li rabbika. Ila qiyami li rabbika. Dìde lọ síbi pé ọ̀fẹ́ yẹn náà fìlà fọ́lọ́run rẹ, ọ̀fẹ́ kú Ọlọ́run rẹ. Dìde wọ́n fi gbogbo ẹ̀sùn. Ó wá ní ìdajì ẹ̀ kó ọdún ìdajì òru. Àwọn ìkóṣù mi ní hùkọ̀ líla. Nisfahu aw inqus minhu qalila. Ó ní kódà ìdajì yẹn náà ó tún lè pọ̀ lójú rẹ̀ kọ̀wé ìpè ní à. Sídajì òru ní wàá fi sùn, ìní fìdajì sùn. Ó dá nínú ìdajì tí a ní ọbí dìde fólúwa rẹ̀ yẹn ó ń kó sùn mélòó. Aw inqus minhu qalila. Tó ní dé kù ń bẹ́ẹ̀. Aw zid alayhi wa rattilil Qur'ana tartila. Àwọn sì dá lẹ́yìn bó bá sì wọ ọ̀tún lélẹ́kùn. Ẹ rí wípé ní Ọlọ́run ọba ó ti tàwájú fúnra ẹ̀. Gbogbo ẹni tí yóò bá rí iṣẹ́ tó wá ṣe láyé ṣe sẹ́mi pé ní ẹ̀kọ́ nìyẹn fún wa látara ẹ̀bùn Muhammad. Ẹ rí wípé ní àwọn nǹkan dúró lórí wípé ní aims and objectives Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ò fẹ́ kó achieve ẹ̀, àwọn ò fẹ́ kó achieve goal ẹ̀, àwọn ò fẹ́ kó meet target ẹ̀. Iṣẹ́ ló fẹ́ ṣe àwọn ò fẹ́ kó rí ṣe, àwọn ò fẹ́ kó láṣeyọrí lórí ẹ̀. Wọ́n ti wá lọ kóra wọn jọ, wọ́n ti lọ pètèpèrò, wọ́n ti lọ dìmọ̀ pọ̀ lé lérí. Ṣùgbọ́n Ọlọ́run wá ní àìwá Ànábì irú ẹ̀tàn bá ń pètèpèrò lórí báyìí sùn. Min illa qalila. Ẹni ayé ń dà láàmú, ó tún wọ́n ń sùn lóru. Ọ̀rọ̀ pé kó sí ọba qalila. Ìwọ tó jẹ́ pé ní ọ̀rọ̀ ayé rẹ bí ó ti dàrú, bí ó ti fọ́jú, tí ò ní lójútùú náà ni wọ́n ń bọ́ fà á tẹ́lẹ̀. Ọdún wá ń sùn. Min illa qalila. Ọkọ̀ òru rẹ̀ lọ tún wá fi sún ọmọ pé mẹ́wàá sí ọ́. Min illa qalila. Bẹ́ẹ̀ ni ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ lọ́fẹ́ nímà. Lọ́fẹ́ nímà pé ìmọ̀ mi mo fẹ́ kó pọ̀ gan. Ilé ike ó tán náà mi wáyé mo fẹ́ máa kí ó kórìí mi ó fẹ́ yá. Ọwọ́ á fi gbogbo òru rẹ̀ sùn. Tí ọmọ yìí pé ní ogun kan náà lọ fẹ́ jà ọ́. Torí ogun tí ṣètọ́ni náà fẹ́ gbé tí ọ ní wípé ní ìmọ̀ Al-Qur'ani bí wọn náà bá tún ti mọ̀ ọ́ tó ti fẹ́ bọ́ lọ́wọ́ mi nù. Bí wọn náà bá tún ti mọ̀ ọ́ tó ti fẹ́ máa tọ́ ayé sọ́nà nù. Tí wọn náà bá tún ti mọ̀ ọ́ fẹ́ máa fọ ayé mọ́ nìyẹn. Min illa qalila. Òun náà ti wá lọ dúró tí ọ̀rọ̀ yìí bọ̀ ti ní rí mọ̀ yẹn àjí. Min illa qalila. Ṣé ìwọ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ sọ ẹ kọ́ máa sùn báwọn? Ṣé ẹ kọ́ máa fi gbogbo òru rẹ sùn? Kò yẹ kó fi gbogbo òru rẹ sùn. Tó lásìkò ìgbà yẹn tí wọn náà bá kà yóò wọrí bó o bá lọ díẹ̀ tó o fi ṣe tahajjud fọ́lọ́run. Inú ayé Al-Qur'ani tatajafa junubuhum 'anil madaji'. Tatajafa junubuhum 'anil madaji' yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiquna. Tatajafa junubuhum 'anil madaji'. Àwọn tí òun náà fẹ́ dẹni Ọlọ́run tó fẹ́ nímà tó fẹ́ borí ogun ayé tó fẹ́ ṣẹ́gun ọ̀tá tó fẹ́ rẹ́yìn ọ̀tá inú ìbànújẹ́ tó wà tó fẹ́ kọ́ lọ́n yọ ọ́ kó bẹ́ẹ̀. Àwọn kan lẹ́nu iṣẹ́ tó wà wọ́n ti ń kóra àwọn ọjọ́ wọ́n ti ń pé bíríkítì nítorí wípé ìwọ ti fẹ́ ga ọfẹ́ step up ọfẹ́ ní promotion lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n àwọn kan ti ń pé bíríkítì pé àdéjọ́ débẹ̀ o.
nítorí kò yẹ dé àwọn akẹ́kọ̀ọ́ ti gbé kíríkítí ọ̀sìn fẹ́ ṣẹ́gun wa. تتجافى جنوبهم عن المضاجع. Ọlọ́run ní àwọn tí ó bá ríru bẹ́ẹ̀ ṣe. تتجافى جنوبهم عن المضاجع. جنوبهم تتجافى عن المضاجع. Àwọn apá tún wọn àtàpásí wọn báyìí ẹ̀rí pé yóò máa jìnnà kúrò ní àwọn ibi ìfẹ̀gbẹ́rọlẹ̀ tó ẹgbẹ́ ní bẹ́ẹ̀dì wọn máa bí sí wọn láwọn àkókò kọ̀ọ̀kan. يدعون ربهم خوفا وطمعا. Ìtumọ̀ rẹ̀ ní pé ní kì í ṣe gbogbo òru ní bẹ́ẹ̀dì wọn fi máa fíìlì wọn. Kì í ṣe àtìgbà tó òru ti bẹ̀rẹ̀ tó òru fi parí ní bẹ́ẹ̀dì wọn máa rọ̀mánsì pẹ̀lú wọn. Bẹ́ẹ̀dì wọn náà gbọ́dọ̀ fíìlì wọn. Ó gbọ́dọ̀ fíìlì absence wọn láwọn àkókò kan ní òru. Bóyá dájú rẹ̀ ni o, bóyá dákan àdá mẹ́ta òru ni o. Wọ́n náà fi dìde. Ọ̀fìyàn bẹ́ẹ̀dì rẹ̀ ibùsùn rẹ̀ ọ̀fìyàn lódì. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n wá ń fẹ́ ṣoríire bẹ́ẹ̀ tán fẹ́ rọ́nà lọ láyé, tán fẹ́ ṣẹ́gun ọ̀tá, tán fẹ́ rọ́nà lọ lẹ́nu iṣẹ́, tí wọ́n fẹ́ mọ kéwú yanjú, tí wọ́n fẹ́ mọ̀wé yanjú, tí wọ́n ò fẹ́ máa ní kárí òbá nílé ẹ̀kọ́, tí wọ́n ò fẹ́ máa gbégbó nílé ẹ̀kọ́, tí wọ́n ò fẹ́ máa jákulẹ̀ nínú gbogbo tán bá ń ṣe, gbogbo tán bá dáwọ́lé wọ́n fẹ́ máa láṣeyọrí lórí ẹ̀. Gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n fẹ́ kó mọ̀ iye àwọn wọ́n fẹ́ máa lórí ire ń bẹ̀. Iṣẹ́ tájẹ́ẹ̀tì wọn tí wọ́n wá ń tájẹ́ẹ̀tì nínú ayé ẹgbẹ́ kọ̀ọ̀kan ló ní góòlù. Ìwọ́n tó wá lè kí ó góòlù kan lọ ní. Ọtí wọ wípé ní in the next bóyá ọdún báyìí bóyá kébì náà ti jáde ní kí ó kí n dàfà. Bẹ́ẹ̀ ní ìwọ́n tó ṣí ṣọ́ọ̀bù sí ilé iṣẹ́ ọtí máa wò pé gbogbo àwọn ọjà tí mo kó wáyìí láwọn àsìkò báyìí ó yẹ kó ti di èrè báyìí fún mi. Bẹ́ẹ̀ náà ìwọ tó jẹ́ wípé ní ọ̀nkọ́ ṣẹ́ náà ó ti mọ̀ wípé àkókò bẹ́ẹ̀ kébì náà ti dọ̀gá ara mi. Bẹ́ẹ̀ náà ìwọ tó jẹ́ wípé ní ilé ìwé gíga lọ wà ó ti mọ̀ wípé àkókò báyìí ó yẹ kébì náà ti parí kí n ti ṣe tán. Ìwọ tó wá jẹ́ wípé ní bóyá inú iṣẹ́ ìjọba lọ wà ó ti mọ̀ wípé àkókò báyìí ó yẹ kí n ti máa gba promotion. Àwọn kan wá kó fáìlì rẹ pamọ́ ọ̀sùn fúnra ó sì tún sùn lóru. تتجافى جنوبهم عن المضاجع. Wọ́n ti wá pé kúrúkú tó pọ̀ ní galẹ́nu iṣẹ́ wọn sì tún sùn. Àwọn tí wọ́n bá fẹ́ mìtì tájẹ́tì wọn, tán fẹ́ àchíìfù MC wọn, tí wọ́n fẹ́ ṣoríire, tí wọ́n fẹ́ tàǹtì tọ́, wọ́n fẹ́ bàǹtì wọn ò nínú ayé, tí wọ́n ò ní sìn wọ́n wáyé. تتجافى جنوبهم عن المضاجع. تتجافى جنوبهم عن المضاجع. جنوبهم تتجافى عن المضاجع. Àwọn akẹ́kọ̀ọ́pásí wọn yóò dínà kúrò ní àwọn abìfẹ̀gbẹ́rọ̀lẹ̀ wọn, wọ́n yan bẹ́ẹ̀dì wọn lódì láwọn àsìkò kan lóhùn. Ṣùgbọ́n tó bá yan bẹ́ẹ̀dì lódì kò jìnà sí bẹ́ẹ̀dì rẹ láwọn àkókò kan lóhùn. Sọ̀kọ́ọ̀bù là ń sọ̀rọ̀ rẹ̀. Ọ̀sán náà tẹ́lẹ̀ tí bá ipò bá fẹ́ relax kò sí tó fẹ́ ṣe lórí bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ sí ní ṣùgbọ́n tó fi gbogbo ẹ̀ sí ní tán torí pé ní ogun náà lọ wájà láyé. Ó sì fẹ́ sẹ́ kí wọn ó lè là kọ́ lè yege bẹ́ẹ̀. Ṣé tó bọ́ wá jí lóru? Ṣé àkọ́kọ́ ń tọ́ ọkọ̀ fún mú ní fóònù rẹ? Ṣé wọ́n ní ọmọ gbá géèmù lórí ẹni? Ṣé wọ́n ní ọmọ TikTok ni? Ṣé wọ́n ní ọmọ WhatsApp ni? Ṣé wọ́n ní ọmọ Facebook ni? Ṣé wọ́n ní ọmọ LinkedIn ni? Ṣé wọ́n ní ọmọ YouTube ni? Kí sẹ́ńtán ní ọmọ fi ṣe nìyẹn? يدعون ربهم خوفا وطمعا. Àwọn àkókò tó bá fi dìde àwọn ẹni tí wọ́n fẹ́ ní gbogbo nǹkan tá à ń sọ yìí táwọn náà fẹ́ borí náà fẹ́ láṣeyọrí bá ànábì ti láṣeyọrí. Torí àṣeyọrí ànábì ni gbogbo wa ń jẹ́ o. Wo àgbà àtọ̀ kágbádọ́rùn lọ́wọ́ àdéré jẹ́ǹtì lórí rẹ̀ wá kún ọkọ̀ gbogbo ẹ̀ ọ̀sán àwa wú ọ̀sẹ̀ gbogbo ẹ̀ sọ pé àgbàkà ànábì ló ń jẹ. Sallallahu alaihi wasallam bá ànábì ò bá láṣeyọrí tí ó yege lórí tó ń wá ṣe láyé sọ pé wọn náà agbádá ò ní yẹ ọ̀rẹ́. يدعون ربهم خوفا وطمعا. Láwọn àníyàn ò ní yẹ ọrùn ẹ kò ní yẹ orí ẹ. Ìtumọ̀ rẹ̀ ní pé ní tànàbì kúmi lẹ́yìnlá òru tànàbì òfin gbogbo ti ẹ̀sùn eré rẹ̀ ni wọ́n jẹ yìí o. الليل إلا قليلا. Kí wọ́n lọ wá mú wọn tó jẹ́ pé ní gbogbo òru ti ẹ lọ́wọ́ àwọn fi sùn. Nígbà tó bá wá jí ọ̀run ṣé
géèmù lọ ẹ̀kọ́ máa gbá ní ṣé WhatsApp lé ẹ̀kọ́ máa tẹ̀ ní àbáwọn nǹkan míì tán ò pé òwúlò sílùú ẹ̀kọ́ máa ṣe àwọn tán fẹ́ láṣeyọrí tí wọ́n fẹ́ ga tí wọ́n fẹ́ yege kí wọ́n wà máa ṣe yẹ ní ọ̀rùn ọ̀pá wọn mú sọ̀rọ̀fà àwọn tó máa. ẹni tó náà bá ti yanjú tó máa ṣe fún ọ láàrin àkókò yẹn yẹ ní ọ̀rùn ọ̀pá wọn kò sí ìkẹ́kẹ́ tí wọ́n á máa ṣe gbé jẹ́ ní ọ̀rùn ọ̀pá wọn á máa pe olúwa wọn. يدعون ربهم خوفا وطمعا. wọ́n máa bí ọlọ́run so ìwọ́n máa kẹ́kọ̀ọ́ tó o fẹ́ láṣeyọrí ilé kéwú tó o fẹ́ láṣeyọrí ilé ìwé tó o fẹ́ kí n tán kọ́ ọ kó yí ọ bóyá wọ́n kọ́ ọ kò yí ọ ọ̀ ń kàwé yẹn kò yí ọ ọ̀ ń ka kí ó yẹn kò yí ọ bọ́ ọ bá ti jí lóru bẹ́ẹ̀ nínú kíláàsì ọ̀ ń gbégbó kárí ọba ní sá. bó o bá ti jí lóru bẹ́ẹ̀ yẹ bí ẹrin náà rọ̀bà hàn àkọ́kọ́ ń tọ́kọ̀ ṣe lọ ṣàlùwàlá rẹ̀ bó o bá ti ṣàlùwàlá yẹn náà fi là fọ́lọ́ kọ́ wa máa pe ọlọ́run yẹ bí ẹrin náà rọ̀bà àwọn tí wọ́n yege bẹ́ẹ̀ yẹ bí ẹrin náà rọ̀bà wọ́n máa pe olú àwọn. يدعون ربهم خوفا وطمعا. wọ́n wá máa pèlè tí ń bẹ̀rù pé tí mo tọrọ ìsọ́nà ó sì ṣe àwọn tí mo fẹ́ kọ́nà ọgbọ́n ṣe fún mi ìṣẹ́bí tọ́nà ọba ṣe fẹ́ tí mo fẹ́ kó ṣe fún mi tí yóò bá ń ṣe bí wọ́n ti ń bẹ̀rù pé ìsọ́nà mú gbà báyìí wà tó máa ẹ̀ náà wọ́n máa ran kan pé ọlọ́run bó ṣe fún wa ní tí mo tún ran kẹ́yìn ọlọ́run bó ṣe mo fẹ́ yege nínú fẹ́ dọ́mọ mo fẹ́ dà fà ńlá mo fẹ́ kí màmí ó yé mi wọ́n wà máa ran kan bẹ́ẹ̀ bọ́ bá ti ń ran kan bẹ́ẹ̀ bọ́ bá ti wá kọ́kọ́ parí ìyẹn nǹkan mi tó bá fẹ́ ṣe wá lè ṣe tó bá jẹ́ ìwé lọ fẹ́ kà ó tún rán ká kódà ọba jẹ́ pé fóònù náà lọ fẹ́ tẹ̀ lẹ́yìn ìtọ́ ọtí kọ́kọ́ pe ọlọ́run síwájú ọ lè tẹ́ ṣùgbọ́n wọ́n jẹ́ wọ́n bá lu fóònù mu ọ nígbà tó jí lóru ọwá jí kalẹ̀ ọ̀sùn fóònù nìkan lọ wá tẹ̀ ọ̀ pe ọlọ́run bẹ́ẹ̀ gbìyànjú kọ́ kọ́kọ́ ló pe ọlọ́run nǹkan tó wá ń bẹ náà lélẹ́ ìwọ náà wá ṣiṣẹ́ tọ̀ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ kàwé rẹ kátírà rẹ ṣe tìláwà Al-Qur'an kọ́ tó fi bẹ náà pé kí ní ọ̀nà ju oyè mi. wọ́n á ní bàbá wọn ṣe bẹ́ẹ̀ irú àwọn ènìyàn wọ́n máa ní promotion lẹ́nu iṣẹ́ wọ́n máa ṣẹ́gun ọ̀tá wọ́n máa lásìkí ọ̀nà ó máa ṣí fún wa ọ̀nà ó máa là fún wa wọ́n máa rí gbígbà àdúrà wọ́n máa rí eré ọlọ́run nígbà tó bá ń ṣe yẹn kí lọ́lọ́run tí wọ́n á ní kí wọ́n fi kún tí wọ́n fi wá máa rí gbogbo kìíní. wọ́n mi máa rọ̀ sàkóná ọ̀nà yóò fi kúrò nínú kẹta wọn lọ́wọ́ ọba ta tí wọ́n á pèsè fún wọn mọ́tò wọn máa ń dábẹ̀ ìyẹn ní sàárà ọ̀gọ́ bí wọ́n bá ti ń bẹ lọ́hùn tán mọ́tò máa ṣe sàárà wọn ò ní láhùn ọ́fíìsì sàárà tẹ̀ nínú tó lọ́wọ́ ọba ṣe fún ìwọ́n ló wà á kó tọ̀ ọlọ́run ẹni yìí ìyá ń jẹ́ wọ́n bá sàárà tóbi náà ṣe nǹkan báyìí kò fi ràn kàn lọ́dọ̀ rẹ̀ nǹkan tó ní tó náà tó ná sójú ọ̀nà tó lọ́hùn wá fi mú ajé sọ́dọ̀ ọgbọ́n pẹ̀lú àdúrà tó ṣe ọ̀nà ni ó máa là nínú tí èèyàn fi máa tètè rà àánú ọlọ́run àdúrà sàárà ẹgbọ́n ọmọ ọba gangan náà rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ báyìí kò sàdúrà kò tó ṣe sàárà mímú máa rọ̀ sàkùnà ẹ̀hún bí òfin kù nínú tó lọ́wọ́ bá pèsè fún ẹ mú bẹ́ẹ̀ bó bá tí wá ṣe sàárà nǹkan fi béèrè orí lọ́dọ̀ ọlọ́run. wọ́n mi máa rọ̀ sàkóná ọ̀hún yóò fi gbóòórùn. kódà ọmọ àwọn ẹgbẹ́ ní ọmọ akẹ́kọ̀ọ́ lè ní òtí ní kankan bó bá ṣe omi pure water tó rí àbí sachet water lẹ́gbẹ̀ẹ́ bó bá so náà lọ lágbára sàn pé ọ̀sán àdì 20 naira kódà bó ṣe owó yẹ rẹ omi 20 naira àbí omi 5 naira àbí 30 naira mú kan fi ṣe sàárà fún yẹn ẹgbẹ́ tágbára rẹ gbé pé ọlọ́run dákun ṣàánú mi ìmọ̀ mi mo fẹ́ ní kí ó tí ò yé mi yóò yé mi tó ṣe tètè tọ́ ní náà nù kódà bó bá ṣe déédé dàbínù lọ bá ní bó sọ gẹ̀dẹ̀ kódà bó ṣe ráìsì tí wọ́n gbé fún ọ láti lé kọ wá wò pé
ọ̀rẹ́ mi mo ti gbogbo oúnjẹ ti ẹ̀wà o ṣùgbọ́n ní ráìsì tèmi gba agolo kan bẹ̀ wọ́n sì ti ṣàdúrà sẹ́lẹ̀ sọ́lọ́ pé kọ́nà ọgbó fún ọ nígbà kó ṣàánú rẹ̀ ọwọ́ àjọ ráìsì agolo kan bẹ̀ ọ̀rẹ́ bóyá ìwọ náà gbà lọ dé tí ọkọ ti ṣe nínú tó ní ọtí náà fọmọ ìyá rẹ̀ ní tó bá fi bẹ náà lé lórí ọlọ́wọ́ bó máa ṣe fún ọba wọn. àìní gbogbo èyẹ ní já máa dààmú lọ́ fi wò wípé ní bóyá bí nǹkan míì lọ́ọ́ ni wọ́n lọ́wọ́ ọba sí lọ́ọ́ fi wò ó pé bóyá bíi pé káta ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ ní o tó dáa fún ọ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì bí orí wọn ti ń lọ ọbẹ̀ ìní ń dá wọn láàmú tó fi ń wá tí ò yẹ kí wọ́n wá kiri láti wò ó wípé ní ẹlòmíì sì jẹ gbogbo ẹ̀ náà kò dáa fún làárọ̀ yìí ó jẹ gbogbo ẹ̀ kò sí tí ò tí ì jẹ tán nínú ìjẹkújẹ wọn yọ ikùn wọn lé díndín ó ti mutí ó ti fi gbogbo ẹ̀ lórí bí ó sáfẹ́ kó bá mu náà tí ó dà lọ wá wọ́n fẹ́ gba ọ́dà ọ̀nà tó gbàgbá náà nù ọ̀nà tó gbàgbá nìyẹn wọ́n bá ti ṣe sàárà ẹ̀ tẹ lọ ọmọ náà ọba ló rẹkọmẹ́ndì ẹ̀ bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n mi máa rọ́ṣà fún náà nínú tí wọ́n ní wọ́n fún wa máa ná bọ́ bá ti ná ó rí gbígbàdúrà ọwọ́ wa promotion lẹ́nu iṣẹ́ ọwọ́ alátijọ́ àdúrà àti sàárà ni ọmọ fi sí nítọ́ ní ẹ̀wọ́ náà ná. step up kọ́ máa ṣe sàárà tó bá ti ń sàárà. anfiq ma fil jayb ya'tika ma fil ghayb ọ̀gbọ́n anfiq mada ma fil jayb ntí ń bẹ nínú àpò rẹ náà ya'tika ma fil ghayb ntí ń bẹ ń kọ̀rọ̀ tó jù rí òtó oníwà bọ́ gbogbo tó dára kí ẹlòmíì láàmú wípé ní bóyá náà máa tán owó pé bó bá ti ná àkáǹtì mọ̀ ti dínkù nù ó bá ti ná àkáǹtì mọ̀ ti dínkù àníyàn tó fi ná ní ìdá tó bá ń fa àníyàn tó ná dá ọlọ́run bá máa di ọ́ bí máa ń fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún ni. kúta fi àrídà fi sátírọ́ nígbà tí ìṣẹ̀rí mọ́ọ́sùn lẹ́kọ̀ọ́nà lórí bẹ̀rẹ̀ àhátà tó fi kú mi máa tó ní kú. Dáadáa kan gbà. Àtọ́nà lu ibi ra. Ti bèrè kan gbà. Àtọ́nà lu ibi ra hata. Ti lè lágbègbè lẹ́nu iṣẹ́. Àtọ́nà lu ibi ra hata. Ọtí wáṣẹ́ ọtí ilé iṣẹ́. Àtọ́nà lu ibi ra hata. Ọwọ́ ọtí ilé rímọ̀. Àtọ́nà lu ibi ra hata. Ọwọ́ kọ́nà ó ṣí fún ọ. Kọ́nà òṣì fọ aṣínà ọ̀tí ilé rí. Láńtọ́nà lórí ra hátà. Ọjọ́ kíkẹ́ ayé rẹ̀ ó tú atúdè ọ̀tí ilé rí. Láńtọ́nà lórí ra hátà. Ọjọ́ kó oore ńláńlá kó máa wọlé tọ̀ ọ́ kó máa wá bá ọ̀tí ilé rí. Láńtọ́nà lórí ra hátà. Ọ̀fẹ́ kí gbogbo oore rẹ̀ kó máa lékún kó máa ráyọ̀ kó máa rí dùnú kó kàn rẹ̀ ó máa balẹ̀ ọ̀tí ilé rí. Láńtọ́nà lórí ra hátà. Gbogbo tí wọn náà fojú sùn yẹn tójú orí ńlá yẹn tó ọfẹ́ kọ́ lọ́wọ́ bó ṣe fún ọ̀tí ilé rí. Láńtọ́nà lórí ra hátà. Tó fi kú mímọ́ ẹ̀tọ́ ẹ̀kọ́. Láńtọ́nà lórí ra hátà. Tó fi kú mímọ́ ẹ̀tọ́ ẹ̀kọ́. Hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́yìn náà ó fi máa ná nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. Sọ pé tó nífẹ̀ẹ́ sí tó ọ̀fẹ́ ná yẹn ọ̀hún òbí àti láti náà kọ́ máa dẹ́bìtì mi àbí. Ó mọ̀ sí lákàntì mi kí máa máa kírẹ́dìtì ẹlòmí. Èmi gọ́ àbí. Wọ́n á bá tiẹ̀ gé àbẹ́sẹ̀ tiẹ̀ gé. Wọ́n náà bá fẹ́ gbóore ọ̀nà tí mi lọ́gbọ́dọ̀ rẹ̀. Kódà mo tọ́ nífẹ̀ẹ́ sí lọ́ọ̀tì náà. Nínú tó dáa jù
tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́ọ́ ti ná bọ́ ọba ti ná tó sì bẹ lọ́wọ́ Ọlọ́run bó dì fún ọ bọ́ ọba ti ná tó sì bẹ lọ́wọ́ tó fẹ̀yìn Ọlọ́run bó ṣe fún ọ. تنالوا البر حتى تنفقوا مما تحبون. ṣùgbọ́n torí pé ṣètọ́ni ti kó sí ọlẹ́mì ó ti wá dúró sí ọlẹ́mì pé àwé ọ̀nà síbi tó ti rí ni o skáàmù ni o ó gbowó lọ́wọ́ rẹ ni o ọ̀lẹ́ má rí kankan o gbọ́dọ̀ wàá lò lẹ́ẹ̀mejì ṣùgbọ́n tó o bá fẹ̀mí sí tọ́ náà àwọn bàbá wọn ní náwó náwó kì í ṣàbà àlùbáríkà ló wá. 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 tẹ́wọ́tẹ́wọ́ kì máa ń ṣàbà àlùbáríkà ló wá. náwó náwó kì í ṣàbà àlùbáríkà ló wá. kì í ṣe tí náà lọ síbi ọtí náà ń sọ o kì í ṣe tí ná fáwọn àsọmú náà ń sọ o kì í ṣe tí fi ń kó olóṣó náà ń sọ o ṣùgbọ́n èyí tí ń ná sójú ẹ̀ náà tọ́lọ́ ó rọ́mọ tí à ń jẹ nínú fún ó rọ́mọ tí ó fẹ́ wọlé ìwé àwọn òbí rẹ̀ olówó ó ràn án lọ́wọ́ ó rọ́mọ tí ń rìn ká lébèrègbè káàkiri kò níbi kò lẹ́bí kò lára ó fi tọ́jú ẹ̀ ó fi ràn án lọ́wọ́ kó ní ó fi dè yẹn nú ayé ó rọ́mọ tí bẹ́ẹ̀ lè wé kò ní school fees san ó ti wá fẹ́ quit ó ti fẹ́ drop out ó wá ràn án lọ́wọ́ ó rẹ́ nìkan tó jẹ́ pé ní àtijọ́ àti mo lè mọ́ wọn ó wá kún wọn lọ́wọ́ ní tí wọ́n fi máa rí jíjẹ tí wọ́n fi máa rí mímu ó wá pèsè rẹ̀ fún wọn ó rẹ́ nìkan tó jẹ́ pé ní àwọn opó ni wọ́n ìyà ń jẹ wọn ọkọ wọn ò sí ẹni tí ó máa ṣe jíjẹ mímu fún wọn ó ti lọ bí wọ́n ń kún wọn lọ́wọ́ ń ṣe jíjẹ mímu fún wọn ń ràn wọ́n lọ́wọ́ àwọn ọmọ wọn náà tí wọ́n jẹ́ ọmọ òrukàn ń tọ́jú wọn ń ṣe dáadáa fún wọn irú ẹni bẹ́ẹ̀ ni náwó náwó kì í ṣàbà àlùbáríkà ló wá. náwó náwó kì í ṣàbà àlùbáríkà ló wá. sọba ẹgbẹ́ ní ọmọ náwó máa mi ṣùgbọ́n ní ìsìn nígbà tó ti da ayé títẹ̀ lẹ́nà títẹ̀ ọ̀tún á ní tẹ̀wó tẹ̀wó kì í ṣàbà àlùbáríkà ló wá. tẹ̀wó tẹ̀wó kì í ṣàbà àlùbáríkà ló wá. sọba bí àlùbáríkà ló wà náà ní pé òun náà fẹ́ kí ti ìbùkún ó tún wọnú ayé òsì ni ó fẹ́ kí ìbùkún wọnú ọjà òsì ni ó fẹ́ kí ìbùkún oore Ọlọ́run tí ò ní tán àwọn bàbá tí wọ́n bá tún àlùbáríkà wọn ni oore àjẹ ẹ̀jẹ̀ tán oore àjẹ ẹ̀jẹ̀ tán tó ọmọ jẹ́ tí ò ní tán mọ́ òun náà ló fẹ́ kó wọnú ayé tòun náà ó fẹ́ kó wọnú iṣẹ́ tòun náà náwó kì í máa ń ṣàpá àlùbáríkà ló wá. náwó náwó kì í ṣàbà àlùbáríkà ló wá. tẹ̀wótẹ̀wó kì máa ń ṣàpá àlùjánnà máa ló wá. tẹ̀wó tẹ̀wó kì í ṣàbà àlùjánnà máa ló wá. gbogbo tí bá ti tẹ̀wó tí tẹ̀lé àjẹ́nà níwà àlùbáríkà níwà tí ìṣègbè ń tẹ̀sí ní tọ́lọ̀ ọ̀fẹ́ ẹlòmíì wá rí ó já lórí kó tẹ̀wó síbi àrámù kó tẹ̀wó sí stripper ó tẹ̀ lọ́rùn tó pé kó ẹni tí ó tẹ̀ ó tí ó tún insult ẹ̀ ó tẹ̀wó sí iPman ó tẹ̀ lọ́rùn tó kó tẹ̀ sí àwọn ọmọ ilé kí ó ti yà ń jẹ lọ. àwọn ibi tí ìwọ bá ti gba aládá lèèyàn máa ń náwó sí ìyẹn nìyẹn fi sápa ó sì nánú tọ́ nífẹ̀ẹ́ sí jù bó o bá ti ṣe bẹ́ẹ̀ inna Allaha la yudhi'u ajra al-muhsinin. inna Allaha la yudhi'u ajra al-muhsinin.
وحسن Ọlọ́run ọba ṣe ẹ̀san àwọn tí bá máa ṣe dáadáa kì í kúra láre Ọlọ́run sàn. Ẹ̀wọ̀n náà wọ́n kì í máa ń ṣàpá àlìjáná máa ló wá. Àlìjáná náà wà ó gbogbo ẹni tí sì ń tẹ̀ tí ń ná Ọlọ́run bó bá wá fún wọn ní tán fẹ́. Ọ̀dọ́ ni tó ti débẹ̀ àwọn tẹ́wótẹ́wó tó ti bẹ̀rẹ̀ àwọn náwónáwó tó ti bẹ̀rẹ̀ ti tẹ̀ àwọn pínjẹ ní gbogbo ẹ̀ tí ń kàn àbá ní kọ́mákíó ẹ̀gbọ́n lọ́n tó bí. Ọlọ́run kó bá wa san wọ́n lẹ́sàn-án rí gbogbo tẹ́lẹ̀kọ̀ kan wọn tí wọ́n ń wá láti ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wọlá ní oṣù Ramadan ní kó bá wa ṣe fún wọn. Tó gbé wa lọ síbẹ̀ náà ni qumil layla illa qalila. Qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila. Ìwòsàn sí gbogbo àdánwò tí ń bá ọ náà láti sọ òru yẹn mọ́ fi ṣeré o dákùn ibi tó ti mọ̀ pé kọ́ mọ́ fi ṣeré Ọlọ́run tó sọ fún ànábì ó ní wà mí nà léyìn ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا Ọlọ́run ní wà mí nà léyìn ومن الليل فتهجد به نافلة لك. Ọlọ́run nínà lẹ́yìn nínú òru nínú odidi òru ìwà nẹ́bì mú ń bẹ̀. فتهجد به نافلة لك. Fatahajjad bihi wọ́n fi ṣe tahajjud fi yan oorun lódì fi ṣàìsùn ṣùgbọ́n àìsùn tó ní ọ̀tá ní ọ̀sẹ̀ fi pe Ọlọ́run ṣèjọ́sìn fún Ọlọ́run fi rántí wọn lọ́dọ̀ Ọlọ́run náà fi làtà ńlá tí ó máa jẹ́ àdìpèlé orí fún wọn náà tí ó máa jẹ́ náfìlà fún ọ. عسى أن يبعثك ربك مقاما محمودا. عسى أن يبعثك ربك مقاما محمودا. عسى أن يبعثك ربك مقاما محمودا. tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ yá kọ́lọ́mù ọba rẹ kó wá gbé ọ dìde kó gbé ọ sípò kan ipò tó jẹ́ pé ní ipò ẹ̀yìn ní ipò táwọn ẹ̀yìn ní ipò oore ní ipò dáadáa ní Ọlọ́run bó gbé wà nẹ́bì síbẹ̀ nígbà tó lọ́wọ́ bá wá ń fún ànẹ́bì láwọn òtì tọ́lọ́ yín ti ànẹ́bì tọ́lọ́ ń fún ànẹ́bì tó jẹ́ pé lónìí ló dáa jù nínú gbogbo ẹ̀dá tó jẹ́ pé ní òun gan lálásọsẹ tó jẹ́ pé ní gbogbo nǹkan táwọn sọ ìkẹyìn ogun máa kọ̀ máa ń di ẹ̀ gẹ́gẹ́ bí agbára tọ́lọ́wọ́ bá fún pé ó yá gbogbo ẹ̀mí ọ̀tá àti ẹ̀mọ́ kúlẹ̀ kan náà kẹ́sì máa kúlẹ̀ kan náà gbogbo ibi tí mo fẹ́ gadé kí n máa gadé bẹ̀ kó sì máa gadé bẹ̀ lẹ́ẹ̀kan náà iṣẹ́ tọ́lọ́wọ́ bá rán mi kí n rí gbogbo ẹ̀jẹ̀ kó sì máa rí gbogbo ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan náà mo lé ẹkú máa ló kọ̀ máa ń tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ Ọlọ́run tó ní ó máa dìde lóru. فتهجد به نافلة. Ọlọ́run ò sí ní ọlọ́gbogbo òun kì í ṣe gbogbo ẹ̀ náà ló ní ọlọ́ mú bẹ́ẹ̀. tó tó wá mú ànẹ́bí tọ́lọ́ ní ó máa mú bẹ́ẹ̀ kí ni ìwọ kí lè mi kí la já mọ́. ọ̀pẹ́ yẹn ló ru ọ lójú tó fi di wípé ní gbogbo tọ́nà ọkọ̀ òfẹ́ náà sí káàkiri. ṣùgbọ́n ó yẹ ẹlòmíì kó rìn láti bí
lọ́ka fàníṣà kó wá tọ́nà ọgbò fẹ́ lọ ìtọ́nà ọgbò tí ẹ̀fẹ́ ní ó wá kò tún níwá tó dáa ìtọ́nà ọfẹ́ gẹ̀gẹ̀ ní òsìkí ní ó wà lọ bẹ́ tí ó gbọ́n tọ́ sí fi ń ṣe yẹn náà èyí tọ́nà ọgbò tí ò ní náà wàhálà tó bẹ̀ tí ó pẹ́nu ilé rẹ̀ náà lọ ti ṣe ọ̀mójútó ó ti lọ́nà bá ti fún wa yẹn Ọlọ́run sọ fún àwọn kòrò Nábì wa Muhammad kúmí lẹ́ìlà ìlà qalila nisfahu wa inqus minhu qalila aw zid alayhi wa rattilil qur'ana tartila. Ọlọ́run zid alayhi aw zid alayhi àbíkọ́sẹ̀ tún lékún ìdájìta ní ọ̀dá sí méjì ó ní àbíkọ́sẹ̀ tún lékún díẹ̀. Rattilil qur'ana tartila. Ó yẹ wí. Aw zid alayhi wa rattilil qur'ana tartila. Gbogbo wọn táwẹ̀ ò tí mọ́ yá kí Kùránì dáadáa. Aw zid alayhi wa rattilil qur'ana tartila. ترتيلا رتل القرآن ترتيلا. ماذا نقول اقرأ القرآن على تمهل ما كيا القرآن رتل القرآن ترتيلا. على رسلك lórí pé kọ́ra máa lọ́ra kó máa rọ́la ká kó farabalẹ̀ ká على تؤدة ووقار تقرأ آية وآيتين وثلاثا ثم كذلك ọmọ ká ní àyà tartil táwọn ká Kùránì tartil wọ́n náà ní pé kó máa ké kuramase wẹ́lẹ́ mọ́kè dáladà lú ó ti yé رتل القرآن ترتيلا. أو زد عليه ورتل القرآن ترتيلا. فإنه يكون عونا على فهم القرآن وتدبره. bẹ́ẹ̀ bá ti kí Al-Qur'an tó ń ké ní tartila tó ń ké ní ìtòtẹ̀léra wọn lẹ́yìn tí o máa kánjú tí o máa kà ń kàkúkà ẹlòmíì pọ̀ kàkúkà ẹlòmíì pọ̀ yóò kàn máa ké ní Al-Qur'an ṣíṣe tí yẹn máa ké kékúké. Ọlọ́ni ká Nábì ó máa ké tartilan kó máa ké torí pé nìyẹn ní ọ̀ràn lọ́wọ́ ala fahmil Qur'an lórí pé ó máa gbọ́ Al-Qur'an lágbọ́yé. Bó bá ti ń ka yẹn tó ń ka ní àyà sí àyà tó ń ka pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa gbọ́yé. So wa yakuna aynan laka ala tadabburihi yóò tún wá jẹ́ orí náà lọ́wọ́ lórí bọ́ọ̀tì máa ronú sí Al-Qur'an. Ó lè máa ronú sí bí kọ báyà kọ̀ọ̀kan bá bá wá tí ń káyà kọ̀ọ̀kan ó ronú sí ó ní tadabbur lórí ẹ̀ ó wo kí ní sọ ó wo kí ní jìdòjìdò ẹ̀ yóò lapa sínú ẹ̀mí ẹ̀ yóò lapa sínú ọkàn ẹ̀. رتل القرآن
ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا. يلا وعائشة الله عنها قالت عائشة رضي الله تعالى عنها أنا يقرأ السورة فنرتلها حتى تكون أطول منها. النبي يلا وعائشة الصبي النبي محمد صلى الله عليه وسلم بسيما كي القرآن أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا. وإن كان النبي صلى الله عليه وسلم يقرأ السورة ويرتلها. ولا النبي محمد صلى الله عليه وسلم إما كي سورة القرآن إما تيوان كي يرتلها. النبي وما كي ní ìkétẹ̀léra wọn kò ní rush tó bá fẹ́ ké bismillahir rahmanir rahim ó sì bismillahir ní ìdádúró àwọn báwọn ọgbọ́n náà lọ ti bẹ̀rẹ̀ kùránì kíké ní rọmọgọ́nì kékúké ló sì pọ̀ ní tọ́kì kí n tó dáa ló dáa fún ọlọ́gbà ládá tó pé ìní àlùkùránì ó fi ṣiṣẹ́ lára rẹ̀ ìní ìròyìn sí àlùkùránì yẹn yóò fi ṣiṣẹ́ lára rẹ̀. ó wá ní ká lọ́nà bí sallallahu alaihi wasallam yaqra'u al-Qur'an wa yurattiluha. ó lànà bí àwọn kí àlùkùránì yóò àrọ̀ àmà ké bí wọ́n ti sọ wọn rọra ké òun. أتذكرون أطول منها. títí tí ó fi wá máa kà tó dẹ́rù pé ní yóò kà débi pípé ní súrà tí wọ́n ń kà ọ́n torí pé ànábì ò máa kánjú kà kò máa kà ń kàkúkà ìkà tí wọ́n ń kà yóò wá dàbí ìgbà tó jẹ́ pé ní ó gùn ju súrà tó fẹ́ gùn jù lọ gẹ̀. bí Yorùbá yóò gbé yín dáadáa lápèjúwe nísìnyí mo fẹ́ ka Suratul Fatiha àbí ká sọ pé mo fẹ́ ka Suratul Kawthar iná àti iná àti nínú òkè ẹ̀jẹ̀ lórí báyìí nínú Suratul Kawthar àti Amma Yatasaalun ìwé ló gùn jù. Amma ló ṣe kíni Amma ló gùn jù Suratul Nahl àbí ológun ju Inna A'tayna lọ. So ànábì bí tí wọ́n máa ìyáná wa ń ṣàwárí ànábì máa ké súrà tó jẹ́ pé nígbà tí bá ń ṣe tẹ̀rọ̀tì ẹ̀kẹ́ nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà kí Al-Qur'an ní tẹ̀rọ̀tì nílẹ̀ tí bá wá ń ké tí ké ní tẹ̀rọ̀tì ńlá yóò wá fẹ́ dà gẹ́gẹ́ bíi pé ó gùn ju normal súrà tó kéde jù lọ ẹ ti gẹ́ẹ̀tì Yorùbá yẹn wà tí ó aláìgbàjá pé nínú àdínà ní ká oṣù mọ́ pẹ̀lú tẹ̀rọ̀tì tí fi ń kà yóò aláìgbàjá pé ó gùn ju bíi Suratu Naba yẹn lọ. سبقت معك عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون فكني ممكن سين كدارانا مبابي إما رشد سبحان الله كابي سورة الكوثر هنا أتينا كاتو تنشي ترتيله لا تجينا سو بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر أرجوك تبارك الله أتيتك عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون أرجوك ما سوف عما يتساءلون أتي موسيقى أي بيت ما تي موسيقى كاينة أتينا تي مكاتب تيلو bàtí bá fi kàtán ẹ ti ń ka àwọn ẹ̀dọ̀ ó lè sáàbì ní kàtán ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ so anábì wa máa ń ṣe tẹ̀rẹ̀tìlì yẹn tó fi pé ní ááyà tó kéré
ẹ wàá fi máa wò ó wò pé ó fẹ́ gùn ju wọ́n fi jóyà pé ànábì rush nígbà tó lọ́n sọ pé wọ́n lọ tàlì náà wọ́n lọ tìlú القرآن ترتيلا أوزد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا kódà látọ̀dọ̀ akórí ẹ̀ látọ̀dọ̀ Anas pé wọ́n bí léèrè سئل عن قراءة الرسول صلى الله عليه وسلم عن قراءة رسول الله صلى الله عليه وسلم wọ́n bí léèrè pé bẹ́ẹ̀ lànàbí ti máa ṣe kìrọ́ irú kìrọ́ àwọn lànàbí máa ń lò ìwé lànàbí ṣe máa ń kí Al-Qur'an. أقول كانت مدا wọ́n ní كانت مدا kódà nàbí ó bá ké Qur'an كانت مدا madu tó ọmọ náà ní ànábì àmọ́ fún ní kíni àmọ́ fún madu ìwọ́n bí a máa fàágùn àmì fàágùn ní máa fún àwọn ẹni tó bá ní má dì bẹ́ẹ̀. ثم قرأ بسم الله الرحمن الرحيم Suara suaka bismillah itu kan nanti cuma kalian bismillahirrahmanirrahim. Kalau dia aku madu ya begini, yo madu rẹ̀ kò ní rọ́ọ̀ṣìká. يمد بسم الله ويمد الرحمن Yóò fún bismillah ní madu tiẹ̀ ní tó yẹ kó fún bí ó ti kà á kò ní rọ́ọ̀ṣì ń bẹ̀. Yóò fún ويمد الرحمن ويمد الرحيم Ar-Rahman yóò fún náà ní madu tiẹ̀. Ar-Rahim yóò fún náà ní tiẹ̀. Oníbi tí wọ́n máa ń kí Al-Qur'an nìyẹn kì í kàn dá sí woro kì í ké sùkú kì í ké kíni kì í ké sùkú ẹ ṣáàjà da gbogbo ẹ̀rù ẹ ṣáàjà da wọnú ara wọn gbọ́dọ̀ fẹ́ ké ó farabalẹ̀ ké gan kékeré ọ̀pẹ́pẹ́ ẹ̀rọ ẹ̀rọ mi kò tí expert níbi èyí tí farabalẹ̀ ké gan èyí náà kẹ̀kẹ́ ní ọmọ farabalẹ̀ ké wọn yá kà náà lọ ká ọ̀n farabalẹ̀ kánú ìwọ náà wà lọ sí kọ́kọ́ ọtí sáré parí bísí mẹ́wàá láàrin tó ẹ tó máa kà dáadáa ìparí ìwọ tó ẹ tó wọ́n ní ọ̀farabalẹ̀ kọ́ kàkà ọtí wàá tún ṣáájú ọtí lọ tún ṣáájú yàn tàbí kó wàá lọ sí kàtó sáré parí sáré dáàrin sátì rún mọ́ra wọn ti dàrú mọ́ra wọn ọtí sáré rún ọtí jẹnu mọ́ra wọn akọ̀wọ́n á gbọ́ parí díẹ̀ díẹ̀ tán ní ورتل القرآن ترتيلا أوزد عليه ورتل القرآن ترتيلا àwọn tí bàbá làákà máa bá ìyókù kàkùkà ní sátìrún máa ó ti jẹ́ lọ kì í sì ṣe bọ́ ti kà á tó náà mú sí fún olówó tó kàndà rẹ̀ láàmú náà fa tó dá kọlígbá ládà rẹ̀ kó pé ọ lè ní tàdábò ọ lè máa ronú sí i nígbà tó kọ́ Muhammad sallallahu alaihi wasallam tí máa ka Al-Qur'an yẹn أوزد عليه ورتل القرآن ترتيلا أوزد عليه ورتل القرآن ترتيلا سئلت أم سلمة رضي الله تعالى عنها أيضا عن قراءة الرسول صلى الله عليه وسلم. wọ́n tún béèrè lọ́wọ́ ìyá ńlá wa Sálámà nínú àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá ńlá wa Sálámà ọ̀nà kó bá wa ké. nínú àwọn àdúrà téèyàn máa ṣe mú ṣòro àdúrà téèyàn máa ṣe nínú àdánwò tó ti tá ń lò lónìí nínú ẹ tí òjò parẹ́ tó jẹ́ àwọn ẹ̀rí lòdì yá ńlá wa Sálámà wà Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha
tọ́lọ́ ọba sì lò ó fóònù náà á máa sọ̀tàn rẹ̀ níjọ́ mi ṣùgbọ́n kàn fẹ́ kẹ́ máa ra pàtàkì tí ó mú sálámà ṣe nìyẹn ó tún sí àwọn kẹ́kẹ́ míì tó náà fi dá sọ́rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí ìyànlá wa Aisha náà ṣe takuntakun àtàwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìkásẹ́ sí ìwọ ìyàwó àfáà wọ́n náà máa wá bọ́ ti máa lapa nínú iṣẹ́ tá àfáà gbé dání mẹ́jọ jẹ́ kó wọ́n lọ́wọ́ máa takoṣẹ́ ẹ̀ jẹ́ tí ó máa kún un lọ́wọ́ lórí náírà tó gbé dání bí ó ti láṣeyọrí lórí ẹ̀ ìní ọmọ ṣe mẹ́jọ jẹ́ kó wọ́n lọ́wọ́ tún wá máa di lọ́nà tó ní yóò sí ọlọ́run ọba jẹ́ kún un lọ́wọ́ ni ràn án lọ́wọ́ ni bó bá sáàsì fi lọ nítorí ọlẹ́ fi kún lọ́wọ́ fi kún lọ́wọ́ tó bá ṣe ìmọ̀ràn lọ nítorí ọlẹ́ fi kún lọ́wọ́ fi kún lọ́wọ́ tó wáyé pé kí wọ́n tún máa bá ṣe one or two things lọ́wọ́ fi ràn lọ́wọ́ ìwọ́n náà máa fi ràn lọ́wọ́ kó lè láṣeyọrí nínú sẹ́tọ́ náà wọ́n bá gbé fún àwọn ìyàwó Ànábì ràn lọ́wọ́ kódà wọn tún wá lọ máa béèrè ìṣesí Ànábì sẹ́lẹ̀ béèrè ìṣesí ọkọ tiẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ ní dáhùn ọkọ tó ẹgbẹ́ ní ọdún lé inú òjò ìjọ tó bá sùn lé báyìí ọkùnrin lé inú òjò ọ̀ ní sùn lé lónìí èmi àti ẹ̀kọ́ là sùn lé lónìí àgbà tó bá tiẹ̀ wá jẹ́ kó ló gba lé àdánwò dé tó bá jẹ́ kó ló gba ilé òkú ọkọ̀ tí ìrówó lé san àbó yá ọkọ̀ lówó lé ló san bẹ̀ díẹ̀ wàhálà dé kí ni máa bá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́gbà tí kó lọ létí ìyàwó bá kọ́ torí wọ́n bìlíwù pé àtàlà wọn máa fẹ́ lọ sùn yìí ìtọ́pọ̀lọpọ̀ èèyàn máa bìlíwù kò sí yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run lè kẹ́yàwó lè pàṣíkì lé lọ́wọ́ kó náà kọ́lé ọlọ́run ní káwọn náà máa kọ́lé ọlọ́run ní káwọn náà máa lọ́ba kò ní ká má làásìkì kò ní ká má dé èèyàn láyè kò ní ká má ra mọ́tò kò ní ká má lọ hajj kò ní ká má lè ṣe nǹkan bá kó ara wọn. kódà kò sọ wípé ní bóyá ọkọ ni ó máa lówó jù ní gbogbo ìgbà ìyàwó náà ní lówó ju ọkọ lọ nígbà míì kódà tó tún lọ yọ zàká fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ọkọ ní òkàn nílé yọ zàká fún ìyàwó lè yọ zàká fọ́kọ tọ́lọ̀ bá kẹ́ dọ́kọ lọ ṣùgbọ́n kọ ọ̀dẹ́ lọ yọ zàká ní ìsìnkọ́ wá níyàwó lọ gbé fún bá ọ̀dọ́ wá kẹ́ bẹ́ẹ̀ kí wá ní bọ ọkùnrin lẹ́rù ẹ̀rù tí ń bá náà ní pé tó ń bá lọ kúrò lọ lé ìyàwó nísì pé ó tó àwọn tí kókó lè bẹ̀rẹ̀ ti ìyàwó lọ́lọ́ ní ó kọ́lé òun á kó lọ bẹ̀ ṣé ń jọ́ tí misunderstanding tó bá ṣẹlẹ̀ láàrin àwọn sí òní ilé òun síta sí òní ní kó ń lọ sún lójò sí òní ilé òun síta kó lọ kó ní kó lọ sún lóòrùn kó tẹrù rẹ̀ ta sí òní ṣẹlẹ̀ sóhun ìjọ tí sẹ̀sìmọ̀ ẹgbẹ́ ni wọ́n lè máa dọ́gbọ́n rí wọn kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó rò pé bóyá ìyàwó ọkọ ló kọ́lé sẹ́mùkẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tí wọ́n rò nìyẹn tó láti rí yàn ní tí ìtú síta ṣùgbọ́n èrò tí ń bọ́kọ́ ní pé jọ́nà bá fún sẹ̀sí tọ́ fún sẹ̀sí tọ́jú ó mọ̀ kọ́ ló kọ́lé ọ̀nà òdàgbà ilé èèyàn mo ti tà ó èmi tó ti kó mi mo ti kọ́lé mi mo ti kó lọ síbẹ̀ sọ wá lè tọ́ gbé yẹn mo ti tà wọ́n bọ̀ wá lé ọkọ̀ bẹ́ẹ̀ sọ́kọ̀ sẹ̀sí ìmí tí mo dẹ̀ kó lọ má jẹ́ kí n rẹ́sẹ̀ bẹ́ẹ̀ sẹ́sì òde àbí nígbà táwọn tára lé bá dé sọ́kò ní kí wọ́n má gbé ìgbálé ẹ̀rù tí ń bọ́ ọkùnrin nínú ìyàwó lè ṣe bẹ́ẹ̀ ìgbéraga ẹ̀ẹ́dẹ̀ máa gùn lórí gbogbo kò nílé lẹ́nu ọ̀rọ̀ nílé tó bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí yóò tún máa tètè ṣọ́tọ̀ pẹ̀ ẹ̀ kí wá ló ṣẹlẹ̀ ìwọ̀n bá lọ sí lé kí mọ́ nínú ilé mi tí wọ́n lọ nílé ní tó bá ti sú ẹ̀wọ́n náà wà kú èmi mú sánílé ṣe dandan ní kó fẹ́ mi tó bá ìsìn ní ẹkí wọn náà ti kọ́ tí ẹ láti jọ ìpò ìsìn ni gbogbo ẹ̀ lọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ omi ti tẹ́sí mo lè pọ́ǹpù ẹ̀ wọ́n ti mọ gbàyọ̀dá lọ́wọ́ ìyàwó rẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ti ń bọkùnrin lẹ́rù nù ẹ̀yìn obìnrin yẹn ṣe jẹ́jẹ́ iṣẹ́ bá jẹ̀ wá bọ́ lọ́wọ́ ọkọ̀ àdánwò dé yóò sẹ̀sí yóò ìbákò fẹ́ ṣe pa tí ìbá ṣe tọ́nà ọba bá ní kí ó jẹ́ ìyàwó orí torí wọ́n bẹ́ o tó jẹ́ ìpínlẹ̀ sí ní yóò ní tú ẹnìkan kò ní mọ̀ kó lọ lọ́rùn bá kí yóò sì bú ọkọ̀ ẹ̀ tí wọ́n èjọ wọ́n fi yọkú láyé ṣùgbọ́n mélòó obìnrin ló lè ṣe bẹ́ẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn ló lè ṣe bẹ́ẹ̀ láwọn tó ń kọ́ rẹ̀ búkì
gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sọ pé àwọn ìsìnkú ọ̀nà kọ́lé kódà àwọn ẹbí mi tí ó dá náà sí bọ́ọ̀mù àwọn ló kọ́lé ó yẹ jáde lè jáde wọ́n sì ti bí ọmọ àwọn afẹ́sẹ̀ pàdé nínú àsìgbọ́dọ̀ nínú nílé wọ́n sì gbọ́dọ̀ nínú yẹ ẹbí tí ń bá gbogbo ọkùnrin mọ̀ ẹ̀yọ́ obìnrin ẹsẹ̀ jẹ́jẹ́ ẹkún ọkọ̀ yín lọ́wọ́ ni ibẹ̀ nífẹ̀ẹ́ ara yín ni ẹgbẹ́ ẹ̀bá ti ẹ̀rọ kẹ́kẹ́ ẹ̀rọ tàwọn ọmọ ẹ ti bímọ máa ro tàwọn ọmọ ọlọ́run kẹ́ ẹ jọpọlọ ọdínráǹkì jọpọlọ mọ́jọ ogún ẹ sọ́kọ ẹ bí tá a ti lọ náà ní ìyá ńlá wa kúkú sádàmù ẹwà bí léèrè bí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam kéfà qira'atu su'ilat an qira'ati an-nabi sallallahu alaihi wasallam wọ́n ti bẹ̀rẹ̀ pẹ́pẹ́ lànà tí máa ń kí al-Qur'an awzid alayhi wa rattilil Qur'ana tartila awzid alayhi wa rattilil Qur'ana tartila awzid alayhi wa rattilil Qur'ana tartila. Nígbà tí yẹn ńlá wa Ummu Salama wà dá wọn lóhùn ó ní kana yuqatti'u qira'atahu ayatan kana yuqatti'u qira'atahu ayatan ó là Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ ṣe taqti'u áyà rẹ̀ áyà tó bá fẹ́ nígbà yóò máa ké ní áyà kọ̀ọ̀kan kìí dá áyà méjì pọ̀ mo sọ pé tí wọ́n bá fẹ́ tó kúrò ní kọ́mọ́dà kọ́ńbò mí o kòsà ọ̀sá nígbà tí mo kọ́sà kọ́tẹ́jì wíìdì àbí ṣùgbọ́n Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tí máa ṣe é jù táwọn ìyàwó rẹ̀ sì máa pé tí máa ṣe é nìyẹn ó ní kana yuqatti'u qira'atahu ayatan ìmọ̀ ké kìrọ̀ rẹ̀ ní àyà ìtumọ̀ rẹ̀ pé tó bá fẹ́ ka fásitì àdìsí. Bismillahir Rahmanir Rahim yóò gé Ar-Rahmanir Rahim yóò gé Alhamdulillahi Rabbil Alamin yóò gé Ar-Rahmanir Rahim yóò gé Maliki Yawmiddin yóò gé báyìí tí máa kéde pé báyìí wọ́n fẹ́ ká fi mọ̀ wípé ní tartilu l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní fi máa kí al-Qur'ani ẹ̀ awzid alayhi wa rattilil Qur'ana tartila awzid alayhi wa rattilil Qur'ana tartila. Al-Qur'an olùlé ní máa kó báyọ̀ dáadáa ní máa kó báyà kódà nínú gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹja lọ lè mú ilé ìdání gbogbo àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ ó sì ṣe pàtàkì fún wa òní bá ti máa há Al-Qur'ani sórí. Kalamu qadimun la yumallu sama'uhu wa takraruhu yazidadu husna tajammula wa takraruhu yazidadu husna tajammula. Ká máa há Qur'ani sórí ó ṣe pàtàkì ó. Kalamu qadimun. Bá a bá ti ń ha sérí máa lò ó ṣe pàtàkì o get reason o. Láyò mẹ́lò sàmáhìhò. Get why o. Láyò mẹ́lò sàmáhìhò. Ó ní tó bá yọ ní bó ti jẹ́ o. Tọ́kìrá o. Yazida àdùnnú sínú tajammula. Ẹja bí àwọn léèrè tó máa sọ wípé ní
million rí àbí 10 billion àbí 10 million mọ́tẹ̀ ti jẹ́ lọ bá ókè jẹ́ tí ẹ̀ tún gé wálẹ̀ díẹ̀ kẹ́sọ̀ pé 1 million rí fáwọn ọmọ kí ó nìsí wọ́n ní iye kùránì tó bá há sí iye súrà kọ̀ọ̀kan tó bá kà á mọ̀ fún ọ ní 13,000 bẹ́ẹ̀ nínú 1 million àbí 10 million tán gbélẹ̀ èló ní ìwó ìgbà gbíra rẹ léèrè èló ní ìrìgbà ọ̀gbẹ́ kùránì dání òní ọgbẹ́ kùránì dání lákàní ọmọ ìkàdé àwọn pé kìí sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní kọ́kọ́ ha gbogbo àlùkùránì àbí ṣùgbọ́n tó tọ́ bá ha sí ẹ̀wọ̀ ni so háàdì kan ni àbó ó dínkù nù ara rẹ̀ tó háàdì kan ni so tó wá ní 10 million rẹ̀ a sì fẹ́ kọ́ wọ́n lọ ní gbogbo 10 million yìí o ṣùgbọ́n lórí condition kan ni o condition náà ní pé ní iye súrà kọ́ bá rí pé láàmú ẹjọ́ 10,000 fún ọbẹ̀ o nínú 10 million ló lọ gbà gbọ́dọ̀ gbéra ẹ léèrè ọ̀ ti wà pẹ̀lú lẹ́bù bí tọ́ hákùrà nìdí lọ́wọ́ báyìí èló lọ gbà ní 10 million ìbéèrè sọ ńlá fi gbọ́dọ̀ gbìyànjú kì í wá ṣe fún orí ayé yẹn nìkan tó orí Al-Qur'ani jù bẹ́ẹ̀ lọ Al-Qur'ani kọjá bẹ́ẹ̀. Zakira ruhu yazidadu husna tajammula. Zakira ruhu yazidadu husna tajammula. Al-Qur'ani lè yàn máa kà sí ìṣúyàn. Ayumal lo samari. Al-Qur'ani ni wọ́n máa ń kà tó jẹ́ pé ní èyí ó sì máa gbọ́ kò ní ìṣúyàn. Àti yọ́dá tí ká kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum. Ọdọọdún tá à ń tún kà bá para sí ní tuntun sí létí wa ni. Ayumal lo samari. Ẹni tó bá wà bẹ́ẹ̀ ní gbogbo aláṣẹ àtún. Ṣùgbọ́n bá bá tún tú yóò tún máa tún létí wa nítorí pé ní gbígbọ́ Al-Qur'ani èyí kó ṣuṣu bẹ̀ kí rẹ̀yàn bẹ̀ kí ṣúyàn bẹ̀. Lábẹ́kọ̀ ni ìmọ̀ láyò máa ń lo samari. Ó ti jẹ́ ọ̀rọ̀ àti láíláí tó ti pẹ́ nì. Kíkà rèé tó ṣúyàn. Ayumal lo samari. Watakraruhu yazidadu husna tajammula. Watakraruhu yazidadu husna tajammula. Ara rẹ̀ yóò máa léyìn fún dáadáa àti rẹwà ni. Wọ́n á ní yuqalu li sahibil Qur'an. Wọ́n sọ fún ẹni tó bẹ́ẹ̀ gbé ní sahibil Qur'an ní ẹni tó gbé Al-Qur'an tó jọ̀rẹ̀ Al-Qur'an tí ń bá Al-Qur'an lò tó há Al-Qur'an sórí. Wọ́n tó sì há sórí náà tó lọ fún alágbára àti há gbogbo ìwọ náà sá máa ka gbogbo ìgbà ó sì máa lò ó. Ọlọ́run ó lè tì wọ́n náà sínú wọn. Ọ̀gbọ́. Wọ́n wá sọ yuqalu li sahibil Qur'an iqra warqa. Ìwáyà mi sì gbé wá pé iqra wartaqi. Méjì náà lọ ní pé iqra máa sọ fún tó bá dijọ́ gbé dàn kìyàmù tó bá dijọ́ gbé dàn kìyàmù ó máa sọ fún gbogbo ẹni tó bá dá Al-Qur'ani àná oríire tẹ́ ẹ wá ṣe pẹ̀lú pé wá pa Al-Qur'ani nìyẹn pẹ̀lú pé wá nímọ̀ Al-Qur'ani nìyẹn pẹ̀lú pé ọ̀fẹ́ jẹ́ hafiz Al-Qur'an ẹni tí ó hà sẹ́rí abẹ́ ẹni tí ó tiẹ̀ máa kà tí ó mọ gbogbo tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí ó sì máa lò ó. Wọ́n wà á máa sọ fún lọ́jọ́ gbé dàn kìyàmù fún àkókò tí ti kásá àpèjúwe fún ọ pé tó bá gbé 10 million kalẹ̀ ló lọ́ọ́ gbà mẹ́ tó bá dijọ́ gbé dàn kìyàmù wọn a máa sọ fún ẹni tó lálùkùránì gbò challenge ní ẹ fún gbogbo àwọn tó ajọ́ máa kí ó sọ pé lórí assembly tán ẹgbẹ́ máa ṣe kẹrà ọ̀pọ̀lọpọ̀ yín ló tún máa sá òní wá ọ̀tún máa sá kẹrọ wá. Wọ́n wà á máa sọ pé iqra tó bá dijọ́ gbé dàn kìyàmù ó yá iqra ó yá máa kà Al-Qur'ani tó máa ti wá sọ bẹ́ẹ̀ ó máa tún ní warqa ọ̀hún wartaqi. Bó bá ti wá kà tó bá ti káyà kan báyìí ó yá tún gúnkè tún káyà kan tún ṣe kíni tún gúnkè tún káyà kan tún ṣe kíni tún gúnkè bẹ́ẹ̀ pé ní òkè wọ́n lọ ń gùn ọ̀hún òkè kò tó ga nínú ọgbà àlìjẹ́nà ọ̀hún òkè ibi tó ga nínú àlìjẹ́nà sọ́ọ̀sì máa ń pè ní ibi tó rẹ́ ńláńlá wà bí dárọ́jà rẹ bá ṣe pọ̀ tó náà lọ́sẹ̀ gbádùn nínú àlìjẹ́nà lọ́sẹ̀ gbádùn nínú àlìjẹ́nà bí ipò tó ọba ga dé ibi tó bá ga dé náà ní lẹ́wù gbádùn tó rí nínú ọgbà àlìjẹ́nà náà sì ga tó. Ọ̀gbọ́n sọmọ yìí pé ní tó bá ní wọ́n gbé omi kan sókè ẹni tó wà sáré tí lanu ti mú ọ̀lẹ́ tó gbé tó kẹ̀lẹ́ ń bẹ́ndì rẹ̀ tí ṣe kí ńlá tí ń gbé mu tí ń bù mu ọ̀lẹ́ tó gbéra wọn
so bẹ́ẹ̀ náà ni wọ́n máa sọ fún ọ pé ikra warqa ẹ̀yìn warqi ó yá máa kàlùkù láti fọ́ sí máa gùnkì أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا وعلى سبب ورتل كما كنت ترتل في الدنيا رتل كما ماذا كما كنت ترتل في الدنيا bóyá wọ́n mọ̀ wá ń ké wọ́n máa ké ní tẹ̀rẹ̀tì láńtà sọ mo sì ní ọmọ ké tẹ̀rẹ̀tì lọ́dún láti ìyá bá wù tó ti gbọ́ tó fi kí alùpùpù láti tẹ̀rẹ̀tì láńtà máa ké bóyá máa ké pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ké níṣẹ́ ní tẹ̀lé máa ké níṣẹ́ tẹ̀lé máa ké bọ́ farabalẹ̀ ké bọ́ọ̀ tí wọ́n ń ké o kà máa tòrọ́ tìlù fi dùn níyà gẹ́gẹ́ bọ́ọ̀ tí máa ké pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà tó ń bẹ láyé. أنزل عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا تريبني فإن منزلتك عند آخر آية تقرأها فإن منزلتك عند áfírí àyà tí ń tẹ̀kọ̀rọ̀ bùhá. Torí pé ní mọ́sílà rẹ̀ ipò tó fẹ́ dé tó fẹ́ gajé ní ipò lọ́rùn ọjọ́ gbogbo ìyáma yẹn. Àyìndà áfírí àyà tí ń tẹ̀kọ̀rọ̀ bùhá. Níbi ìparí àyà tó bá kàá dé ibẹ̀ náà ní kòrí òdì. Bí àyà tó bá kàá dé tó fi stọ́ọ̀pù tó kó fi tánú jẹnẹrétọ̀ tó kó fi tánú mọ́tò tí òbí ṣe gbogbo ẹ̀bà níbẹ̀ ní kò tó dé wá wẹ tó há gbogbo Al-Qur'ani sí sọmọ pé ipò tó ga tán yẹnyẹn ní òdì wa. أنزل عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا. ẹni tó máa gbogbo tí ń bẹ́ẹ̀ náà Al-Qur'ani tí sì ń lò tí fi ń ṣiṣẹ́ ọ̀pọ̀ wò tó ha ṣe ti gbọ́ ọmọ gbogbo ẹ̀ náà ọ̀sìn lò ọ̀ fi ṣiṣẹ́ ọ̀nà lè ràn wọ́n náà lọ́wọ́ kọ́ríké àyíndà áfírí ayé àti tẹ̀sọ̀rọ̀ gbà tó ọmọ kà láyé ó yá wá kà á débẹ̀ ó bá ti wá kà á débẹ̀ náà ní kò tó dé ipò tó bá wá dé náà lọ́tí máa jayé ẹ̀rọ orí tó fún bẹ́ẹ̀ bá lọ́pọ̀ à so ìdí nìyẹn wá rántí kúrò ànàtàntìlá rántí kúrò ànàtàntìlá. Ọmọ ké bẹ́ẹ̀ ẹ wo láti bẹ́ fún Al-Qur'an a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ o ṣùgbọ́jọ́ ti lọ lónìí a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ lórí Rattil al-Qur'an tartila ọmọ bá tafsir wa lọ́nà ọlọ́nkóso ẹ̀mí wa. Rattil al-Qur'an tartila.